láti bí ọjọ́ méjì kan sẹ́yìn ni ìròyìn ló mà ti gba orí ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀ làwọn èèyàn ń pe iléeṣẹ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gẹ́gẹ́ bí iléeṣẹ́ tẹlifíṣàn tó máa ń gbé ìròyìn òtítọ́ jáde ní gbogbo ìgbà pé ṣé bẹ́ẹ̀ lórí àti pé ṣé lóòótọ́ ni gbogbo ìròyìn táwọn èèyàn ti ń gbàgbọ́ tó sì ti ń fọ́n kiri orí ẹ̀rọ ayélujára náà. Ǹjẹ́ irú ìròyìn wo ó máa ní ìròyìn pé wọ́n ti fi gbajúgbajà òṣèré aláwàdà Yorùbá nì Láàrin James Omiyinka ẹni tí ó gba yìí mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà wọ́n ti fi sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n àti wípé Ọ̀nàrìṣà ìyẹn àrólé Oòduà kábíyèsí ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì òun ló tú Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ kúrò nínú ọgbà ẹ̀wọ̀n èyí tí ó fa ariwo ńlá. Ẹ̀rọ ti pé lọ́jọ́ kẹrin ọdún 2021 láriwo ńlá sọ lórílẹ̀‐èdè yìí nígbà tí gbajúgbajà adẹ́rìn-pòṣónú obìnrin ni ìyẹn Dámilọ́lá Adékọ̀yà tí gbogbo ayé mọ̀ sí Princess tó fẹ̀sùn kọ Bàbá Ìjẹ̀ṣà wípé ó fipá bá ọmọ ọ̀dọ̀ òun tó jẹ́ ọmọ ọdún 14 ó fipá bá a láṣepọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n fọlọ́pàá gbé Bàbá Ìjẹ̀ṣà tó sì jẹ́ pé pẹ̀lú ìrànlọ́wọ́ gbajúgbajà òṣèrébìnrin tíátà Yorùbá ni Ìyábọ̀ Òjó táwọn èèyàn tó ń pè ní Queen's Mother ní ṣe ni Bàbá Ìjẹ̀ṣà padà dẹni tí wọ́n jù sẹ́wọ̀n o kódà ẹ̀wọ̀n ọdún 16 years ni wọ́n ju Bàbá Ìjẹ̀ṣà sí lọ́dún 2022. ṣáò lọ́sẹ̀ tó kọjá ní ìròyìn bẹ̀rẹ̀ sí ní máa jà ràìnràìn kiri pé wọ́n ti fi Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ kúrò lẹ́wọ̀n o. Ìròyìn tó ń gbé kiri ni pé gbajúgbajà àgbà òṣèrébìnrin ni Wòlíì Ìdòwú Phillips ó gba ìmọ̀ sí Ìyá Rainbow òun ló lọ bá Ọ̀nàrìṣà ní ààfin nílé Ifẹ̀ pé kó jọ̀wọ́ kó bóun gba Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ tó sì ní kábíyèsí ló pe àwọn alágbára pé òun fẹ́ kọ́ bóun fi Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀. Eléyìí ló jẹ́ ká máa gbé fídíò kan kiri níbi tí Bàbá Ìjẹ̀ṣà tó ti kúnlẹ̀ tó ń dúpẹ́ tó dàbí ẹni tó ń dúpẹ́ wájú Ọọ̀ni tó Ọọ̀ni sì ń ṣàdúrà fún un. Fídíò náà máa ń gbé kiri wípé Bàbá Ìjẹ̀ṣà ti kúrò lọ́gbà ẹ̀wọ̀n lẹ́kọ̀ọ́ owó ti jáde àti pé ìdí ẹ̀ ló fi lọ dúpẹ́ láàfin Ọọ̀ni nínú fídíò tí wọ́n gbé kiri náà. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wọ́n lè fìdí ẹ̀ múlẹ̀ fún yín àti kàn sí àwọn àjọ tó ń ṣe ìṣàkóso ọgbà ẹ̀wọ̀n lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni Nigeria Correction Service ti ìpínlẹ̀ Èkó bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó di mọ̀ pé kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ o kò sẹ́ni tó fi Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀. Bẹ́ẹ̀ ló jẹ́ pé Bàbá Ìjẹ̀ṣà ó sì wà lákàtà àwọn àti pé Ọọ̀ni ò gba ẹnìkankan sílẹ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tún lè fìdí ẹ̀ múlẹ̀ wípé Ìyá Rainbow kò lọ bá Ọọ̀ni níbì kankan wípé kó gba Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀. Bẹ́ẹ̀ ni kábíyèsí náà kò pe àwọn alágbára kankan láti fi Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ tó sì jẹ́ pé fídíò tó ń gbé kiri náà tí kì í bá ṣe ayédèrú á jẹ́ pé fídíò tó ti pẹ́ kí ó tó di pé Bàbá Ìjẹ̀ṣà ó tiẹ̀ tó lọ sẹ́wọ̀n rárá àti rárá ni.